Praise the Lord. Ẹ jẹ́ ká gbàdúrà orúkọ Jésù. Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ fẹ́ràn wa. Ẹ dá wa ní àwòrán ara yín. Kristi gbọ̀pẹ́ gba yín wa. Iṣẹ́ tó rán mi mo fẹ́ rán jáde sí ilẹ̀ Yorùbá. Olúwa ti ọ̀rọ̀ náà lẹ́yìn. Olú forúkọ ọmọ yẹn. Jésù Kristi Olúwa wa. Mo kí gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire. Ọlọ́run Elédùmarè tó dá yín ní ẹ̀yà àti èdè kan ó rán mi sí yín. Ọlọ́run tọ́ mi wá lánàá, ó ní kí n tún sọ fún ẹ̀yin ọmọ Yorùbá wípé gbogbo àdéhùn tẹ́ ẹ bá ní pẹ̀lú àwọn òkè ọya ní orílẹ̀-èdè kan ti Nàìjíríà pé ṣe ló dàbí àdéhùn Jákọ́bù àti Lábánì àti àdéhùn Fáráò àti Mósè. Ohun tí Ọlọ́run fẹ́ fún ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ni pé kẹ́ ẹ parapọ̀ sójú kan, kẹ́ ẹ jáde kúrò nínú orílẹ̀-èdè Nàìjíríà, kẹ́ ẹ wá jẹ́ orílẹ̀-èdè kan kí Ọlọ́run kó lè ráyè gbé yín ga. Níwọ̀n ìgbà tẹ́ bá jọ ní àjọsọ pẹ̀lẹ́ ń ṣe àjọ fohùnṣe kan, gentleman agreement àbí àwọn orú èdè wo kẹ́ fi pé yóò dàbí negotiation Lábánì àti Jákọ́bù, àjùmọ̀sọ Mósè àti Fáráò yóò dàrú, yóò bàjẹ́ kẹ́yìn ni. Màá wá ka méjèèjì fún yín kí ẹ lè mọ ohun tẹ́ ẹ ṣe. Màá wá ṣí wa níyè sí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Genesis orí 31 ẹsẹ̀ 38 ni mo fẹ́ kà títí dé 42. Ogún ọdún yìí ni mo ti wà lọ́dọ̀ rẹ, àgùntàn àti ewúrẹ́ rẹ kò ṣẹ́nu, agbo ọ̀wọ́ ẹran rẹ ni èmi kò sì pa jẹ. Èyí tí ẹranko fàya èmi kò mú fún ọ wá. Èmi ni ó gba òfò rẹ̀ ní ọwọ́ mi, ìwọ ti béèrè rẹ̀. Bí a bá jí ní ọ̀sán, bá a bá jí ní òru, báyìí ni mo wà òǹgbẹ́ngbẹ́ mi ní ọ̀sán, òtútù mú mi ní òru, oorun mi sì dákò lójú mi. Báyìí lórí fún mi ní 20 ọdún ní ilé rẹ. Mo sìn ní ọdún 14 nítorí àwọn ọmọbìnrin méjèèjì, àti ní ọdún 6 nítorí ohun ọ̀sìn rẹ. Ìwọ sì pa ọ̀yà mi dà nígbà 10. Ọlọ́run sọ fún mi, nígbà tó sọ ọ̀rọ̀ ẹ fún mi, mo lọ wo ìtàn constitution Nàìjíríà tẹ́ ti jókòó kọ. Ó ti di 9 báyìí tí Nàìjíríà ti lò tó dẹ̀ ń dàrú láti 1914 títí di 1999. Ilẹ̀ Nàìjíríà ti lò constitution 9. Tẹ́ ẹ bá wá la fẹ́ ṣe àtúntò, tún constitution náà tó jẹ́ 10, wọ́n tún máa dàrú ni. So kò sí àjùmọ̀sọ ìgbékalẹ̀ ètò tẹ́ ẹ ṣe. Gbogbo àwọn ọmọ Yorùbá tó ti dìde láti tún orílẹ̀-èdè ṣe, ó máa ń bàjẹ́ kẹ́yìn ni. Torí ohun tẹ́yìn ní lọ́kàn kọ́ ni wọ́n ní lọ́kàn. Ìrònú ò papọ̀, ète ò papọ̀. Oníkálukú ọkàn ẹ̀yà òkè ọya àti ọkàn ẹ̀yìn ọmọ Yorùbá ò papọ̀, kò sì lè papọ̀ torí a kì í ṣe kan náà. Now, ìyẹn ti gbogbo agreement tí Jacob ní pẹ̀lú Lábánì, 10 náà jọ sign agreement, 10 ni wọ́n ló bàjẹ́. Ìgbà tí Ọlọ́run sọ̀rọ̀ ẹ fún mi, èmi náà kíyèsí ìwé agreement Nàìjíríà tá à ń pè ní constitution, ẹ ti ṣe 9, 9 ò wúlò láti 1914 títí di 1999. Now, ó kù ti Mósè. Fáráò náà 10 lòun àti Mósè jọ ní agreement. 10 yẹn ni Fáráò dá gbogbo ẹ̀rú títí disaster fi dé, tí kú àkọ́bí fi dé. Exodus 8:25 verse 28, chapter 10 8-11, chapter 10 verse 24. Mi ò ní ẹ̀ka torí àkókò, mi ò fẹ́ gba alákòókò. Ṣùgbọ́n ìwọ tó bá ní Bíbélì, ẹ ṣí ìwé Exodus orí 9, ẹ̀ka ẹsẹ̀ 25, ẹ̀ka ẹsẹ̀ 28, ẹ lọ sórí 10, ẹ̀ka ẹsẹ̀ 9 dé 11, ẹ̀ka orí 10, ẹ̀ka ẹsẹ̀ 24.
ìgbà 10 ni Fáráò promise Mósè, ìgbà 10 ló dàrú. So Ọlọ́run sọ fún mi pé gbogbo agreement ẹ bá ní pẹ̀lú àwọn ará òkè ọya pé bíi ti Mósè àti Fáráò àti Jákọ́bù àti Lábánì ni. Máa gbọ́ o, gbogbo constitution tẹ́ ti ń ṣe gbogbo ẹ̀ ló ń dàrú. Láti 1960 sí 1999 ẹ ti lo constitution 6, gbogbo ẹ̀ náà ló dàrú, kò sí èyí tó nítumọ̀. Èyí tẹ́ ń lò ní 1999 nǹkan burúkú ayé wọn ọ̀run ni. So gbogbo ẹ̀yin tẹ́ kàn ń rò pé tẹ́ bá gbégbá ìbò ẹ máa tún ṣe, wọn ó pa yín ni, wọ́n máa fẹ̀yìn ẹ̀mí yín, wọ́n máa fi rúbọ. Bí Ọlọ́run ti sọ fún mi nìyẹn pé gbogbo agreement ẹ bá ṣe, ẹ̀yin tẹ́ ń gbégbá ìbò ẹ bá débẹ̀ ẹ bá dé Nàìjíríà ẹ tuntun, wọ́n máa pa yín ni. Now ẹ jẹ́ kí n kàn ka àwọn ọmọ Yorùbá tí mo kàn láì díẹ̀díẹ̀ tó jẹ́ pé wọ́n ti kú sí di one Nigeria láti ìgbà independence. Mo ti fẹ́ kà wọ́n ń pe ọkùnrin kan ní Victor Banjo nínú sójà ní kọ́nà ẹ̀ ní age 37 ìdí one Nigeria ló kú sí. Babafẹ́mi Ògúndípẹ̀ brigadier general ní ìdí one Nigeria ló kú sí, ìgò wọn fi bọ́ síbẹ̀. Colonel Shitu Alao air force man ní ibẹ̀ ló kú sí, ẹ̀ràn tí aró ti lé. Mi ò kà wọ́n yẹn sí o. Náà Adékúnlé Fájuyì ikú one Nigeria ló kú. Ibrahim Taiwo ikú one Nigeria ló kú. Túndé Ìdíàgbọn ikú one Nigeria ló kú. Gbogbo àwọn yẹn ló wà ní military láwọn. Akíntúndé Akíntẹ̀yìnwá ikú one Nigeria ló kú. Ìyẹn ni mo kàn rí sọ dẹnu àwọn sójà, wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Àìmọye àwọn tó kú táwọn ti ẹ̀rọ kú wọn táwọn ti ẹ̀mọ́ tó ṣe wọ́n láwọn junior officers nídìí one Nigeria yìí. Ògúndé kọrin Yorùbá ronú ẹ̀ ronú. Gbogbo olórin ló ti kọrin Yorùbá ronú ẹ̀ ronú. Fẹlá fi Nàìjíríà kọrin ẹ̀ lámúgbó ni ẹ̀ gbọ́ tiẹ̀. Ìyá rẹ̀ gan-an ló bá wọn jìjà òmìnira one Nigeria, orí upstairs náà ti sọ́lẹ̀. Ó kú bẹ́ẹ̀ ni pé kì í ṣe obìnrin tó lókìkí lórílẹ̀‐èdè yìí. Àìmọye àwọn èèyàn tó fi ṣòfò. Olú Ọ̀nàgọ̀ríwà wọ́n fi ṣòfò, wọ́n fọmọ ẹ̀ ṣòfò. Abíọ́lá wọ́n fi ṣòfò, wọ́n fi ìyàwó ẹ̀ ṣòfò nídìí one Nigeria. One Nigeria làwọ́ lọ́wọ́ lépa títí ó kú tú ẹni. Ìgbà tó máa kọ àkọlé wọ́n ní the best president Nigeria never had. Fi ẹ̀yin ọba, ẹ̀yin àjòyè, ẹ̀yin olóṣèlú, ẹ̀yin ọmọ Yorùbá. Ọlọ́run ní kí n sọ fún yín tẹ́ ẹ bá ti parapọ̀ kẹ́ ẹ ń gba orílẹ̀-èdè tiyín agreement ẹ bá ṣe pẹ̀lú orílẹ̀-èdè kan Nàìjíríà bíi ti Fáráò àti Mósè ni, bíi ti Jákọ́bù àti Lábánì ni. Gbogbo àwọn délégéwá ojú yín náà ṣe fi ṣòfò. Gbogbo UPN governor ní Second Republic nígbà tó ń gbàjọba láwọn ará òkè ọ̀hún yìí, gbogbo wọn náà tì mọ́lé tán náà kówó jẹ, wọn sì tẹ ẹnìkan mọ́lé lókè lọ́hùn. Abíọ́lá Kudirat wọ́n fi ṣòfò, Bọ́lá Ìgè wọ́n fi ṣòfò. Gani Fáyẹ̀mí pariwo títí bíi lọ́ọ̀yà, okutu ẹ̀ náà ni. Fẹ́mi Fálànà sì ń pariwo lónìí. Síbẹ̀ ẹ̀mí ọmọ Yorùbá ẹ̀ ronú. Díyà Fádípẹ̀ Ọlọ́run ló yan wọ́n, àbáfà àwọn náà ṣòfò ni. Tájùdín Ọlárewájú, àwọn Àdìsá àti bẹ́ẹ̀ lọ, wọ́n kó gbogbo wọn, wọ́n dè wọ́n lọ́jọ́ sí wọn náà ṣe kúp. Bàbá wa Ọbásanjọ́ wọ́n tì mọ́lé wọn ló ṣe kúp láì mọ́wọ́ láì mẹsẹ̀. Wọ́n ṣe ń fi yín ṣeré nìyẹn. Náà Ọ̀ṣínbàjò wà ń bẹ̀ lónìí bí aláìsí. Fúnṣọ́ William ọ̀rọ̀ Nàìjíríà ló kú sí. Olú Ọ̀nàgọ̀ríwà ọ̀rọ̀ Nàìjíríà. Ìyá Fẹlá bẹ́ẹ̀ kọ́. Oníkòyè Ransome Kuti, gbogbo Kuti family orí ọ̀rọ̀ wa Nàìjíríà náà fi gbogbo ìran wọn ṣòfò fún. Adúpẹ́ fún àwọn ọmọ wọn tó ń ṣe dáadáa lónìí nínú ayé. Náà ìgbà wọn ní káwọn ọlọ́pàá yé pa wá, wọ́n kó wọn lọ bẹ̀, wọ́n lọ pa wọ́n ní ilẹ̀ yín, ẹ̀ẹ́rí kankan ṣe sí i. Wọ́n ṣe fi yín ṣòfò nìyẹn. Sunday Ìgbòho ó wà nínú ìhámọ́ báyìí, ọmọ yín ni dáhùn. Àìmọye student tí wọ́n ti padànù. Ọlọ́run ní kí n sọ fún yín pé bọ́n ṣe máa pa yín nìyẹn, bọ́n ṣe máa fògo ilẹ̀ Yorùbá ṣòfò nìyẹn.
tẹ́ ẹ bá dìde kẹ́ ẹ parapọ̀ kẹ́ ẹ gbára yín kúrò nínú orílẹ̀-èdè ẹyọ kan. Orílẹ̀-èdè ẹyọ kan Nàìjíríà, Ọlọ́run kì í sọ fún gbogbo ọmọ Yorùbá pé kì í ṣe ètò òun, ètò Fáráò ni, ètò Bábílónì ni. So kò dẹ̀ sí ẹni akónilẹ́rú tí ń fẹ́ kéèyàn ó bọ́ lóko ẹrú. Ẹrú ni ó máa gbé ìgbà bó ṣe fẹ́ gbára ẹ̀ lóko ẹrú. Tẹ́ ẹ bá parapọ̀, ṣé rí gbogbo ẹni tẹ́ ń gbé gbàgbọ́ pé ẹ fẹ́ dá ààrẹ yẹn, ẹ ń tanra yín jẹ, ẹ fẹ̀mí yín ṣòfò báwọn yòókù ti fi yín ṣòfò. Olúwa Ọlọ́run tó dá ayé ní kí n sọ fún yín pé ẹ̀yin ọmọ Yorùbá, ẹ parapọ̀, ẹ gba orílẹ̀-èdè tiyín, ẹ kúrò nínú Nàìjíríà. Pé any agreement, mo tútù sọ, gbogbo àfẹnukonu tí ẹ bá ti wọ́ bọ̀ pẹ̀lú àwọn ará òkè ọya, pé bíi ti Mósè àti Fáráò ni, ó máa bàjẹ́ kẹ́yìn ni. Bíi ti Jákọ́bù àti Lábánì ni, ògbà 10 ló pa ọ̀yà dà. Ọ̀yà yín náà, constitution yín 9 lẹ ti lò tí ò nítumọ̀. Tẹ́ ẹ bá ní ẹ fẹ́ ṣe restructure constitution mọ́, wọ́n ó tó tàn yín ni, wọ́n á ti gbogbo aṣíwájú yín, wọ́n ó fi ṣòfò pátápátá. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbégbá ìbò pé ẹ fẹ́ jà ààrẹ Nàìjíríà, Ọlọ́run ní kí n sọ mi pé ẹ̀ ń tanra yín jẹ ni. Pé ẹ fi àwọn èèyàn yín, ẹ fi wọ́n ṣòfò. Ní ìkẹyìn, wọn ó fẹ̀mí yín ṣòfò. Mo jíṣẹ́ o, ọrùn mi mọ́. Kò sí ohun tó ń pè ní orílẹ̀-èdè ẹyọ kan ní orílẹ̀-èdè yìí. Kì í ṣe ètò Ọlọ́run, kì í ṣe ìpinnu Ọlọ́run. Gbogbo ẹ̀yin Yorùbá, ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin olóyè, ẹ̀yin alágbára, ẹ parapọ̀, ẹ pe àjọ tó nírònú, kẹ́ ẹ dúró lẹ́yọ kan ṣoṣo. Ẹ jáde kúrò nínú Nàìjíríà. Tẹ́ ẹ bá jáde, orílẹ̀-èdè yín á dìde, á dàbí Canada. Orílẹ̀-èdè yín á lágbára, á dàbí Amẹ́ríkà. Orílẹ̀-èdè yín á dìde, á dàbí one of the European country. Èkó nìkan oṣù 20 million. Yorùbá gan ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe pọ̀ tó. Austria wọn ò pé 10 million. Àwọn Croatia wọn ò pé 10 million. Àwa ti ju ajo ẹni tó ń jẹ orílẹ̀-èdè lọ. Ẹ jáde kúrò nínú oko ẹrú tẹ́ wà. Tẹ́ ẹ bá jáde, ìran yín tó ń bọ̀, ẹ máa jìyà yín lọ ni. Gbogbo ẹ ṣe rí gbogbo wọn tó ń fẹ́ yín ọba, allocation tó ń fún yín tí ò jẹ́ kẹ́ ẹ jáde, 10% lọ́lọ́run sọ pé wọ́n ń san fún yín. Ara yín náà ti ń rí owó. Tán bá ti kówó ilẹ̀ yín, tán kó àǹfààní yín, wọ́n á wá fún ọba yín ní 10%, wọ́n á fáwọn gọ́vnà yín ní 10%. Ohun tó jẹ́ ti yín gan náà ń yọ lára ẹ̀ tí wọ́n ń fún yín. Ìyẹn ló jọ yín lójú tẹ́ ẹ fi fẹ́ jáde. Tẹ́ ẹ bá jáde lónìí, orílẹ̀-èdè yín á jẹ́ kan ní orílẹ̀-èdè tó lágbára jù ní àgbáyé. Tẹ́ ẹ bá sì fẹ́ wà lóko ẹrú títí láé, mo jíṣẹ́ o, ó kù yín, ó kù ayé yín, àlàáfíà fún yín.